àìlè nífẹ̀ẹ́ nǹkan kan náà ni kì í jẹ́ kí ọmọ ìyá ọmọ bàbá kan pawọ́pọ̀ kan fi fẹ́ bìnrin kan ṣo oníkálukú afẹ́tí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ìhà tó kọ sí bàbá wa olórí aládé kábíyèsí ni wípé wọ́n ti gba Sunday gẹ́gẹ́ bí ọmọ, wọ́n ń tọ́jú ẹ̀, wọ́n lè fún lẹ́bùn gẹ́gẹ́ bí ọmọ, ìyẹn ẹgbẹ́ kan. ìhà tí gómìnà onímọ̀ ẹ̀rọ Abíọ́dún Ṣèyí Mákindé tó kọ sí ààrẹ kàkàǹfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Abíọ́dún Ige Adams Lógúnọ̀fẹ́, ìhà tó kọ síra wọn ọ̀tọ̀. now àwọn tí wọ́n wá ń sọ̀rọ̀ ṣe rí ẹ̀jẹ̀ mú báyìí. bàbá kan sọ pé ó ní ẹni táyé ẹ̀ bá ti da kò lè ṣàfẹ́kù pé káwọn èèyàn má sọ̀rọ̀ ẹ̀ láì dáa. ẹni tó ti kú gan-an wọ́n ń sọ̀rọ̀ ẹ̀. ìgbà tí àwọn méjèèjì tá à ń sọ yìí, àwọn akọni méjèèjì yìí tá à ń sọ yìí tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́, ó gba káyé sọ̀rọ̀ wọn. àwọn méjèèjì ní kọ́ wá ṣera wọn ní àkìtàn tí ó bá fẹ́ kún kò ní kọ ẹ̀gbin o. ṣùgbọ́n kí tó bọ́ sínú ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ kí n ṣe àtúnṣe ráńpẹ́ lórí ètò tá a ṣe kọjá lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho ṣá ó wà bàdámì pẹ̀lú ọ̀rọ̀ Gani Adams tá a sọ. àwọn kan tó pè mí láti ilẹ̀ Gẹ̀ẹ́sì, gbogbo ohun tèmi bá ń ṣe fífí ni wọ́n ń ṣe nílẹ̀ fi, dídà ni wọ́n ń ṣe nílẹ̀ ìdà, màrúdà ni wọ́n ń ṣe nílẹ̀ Mọ̀rẹ̀rẹ̀. kí àwọn tó ń sọ pé n tí mo ṣe ò dáa kàn gbà pé kò sí n tí máa ṣe tí ò ní dá o. mo dẹ̀ ti máa ń sọ, ẹni tó bá ní nǹkan tó fẹ́ wá gbà lọ́wọ́ èèyàn, bóyá ó fẹ́ wá tọrọ oúnjẹ, wàá máa sá pé ò ní sòótọ́ ọ̀rọ̀ torí kò lè róúnjẹ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. a ti rí àwọn èèyàn tó ti pè wá rí, olótú tó ti pè wá rí tá à ń ṣètò lọ pé èló lówó ta fẹ́ gan-an. níwọ̀n gbà tá à léèyàn kankan tó ṣe onígbọ̀wọ́ tá à ń ṣe, tá a bá fẹ́ béèrè owó lọ́jọ́ náà, iye tá a bá béèrè lẹ́ni ẹ̀ máa ṣe jáde wá fún wa. ṣùgbọ́n títí di ìsìn ẹni tá à ń wí òun fúnra ẹ̀ kì í ṣe orílẹ̀-èdè ló wà o, orílẹ̀-èdè Oman ló wà, ẹni à máa gbọ́ n tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. so àwárí ìdí kan tá a fi nílé sòótọ́. ṣówó ni mo fẹ́ wá bá Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho ṣàwó babadami fún ni, àbóúnjẹ ni fún wa tọrọ lọ́wọ́ ẹ̀, àbí ṣówó lèmi àti ẹ̀dàpọ̀ tí máa sọ pé inú ẹ̀ ń bí mi ni. àjọṣe mind you, mo ti sọ pé tọ́lọ́run bá kádàrá pé àjọṣepọ̀ máa wáyé láàrin èmi àti ẹ̀, ọwọ́ Ọlọ́run ni kò dẹ̀ sẹ́ni tó lè dá dúró. àbí ìgbà báárà ni mo fẹ́ tí mo mọ̀ pé kò ní ọjọ́ yẹn ò ní wáyé, ṣé mo fẹ́ wá lọ bá Ìbà Abíọ́dún Ige Adams pé ẹ̀sà ẹ wá fún mi lówó tí mo fẹ́ fi jẹun ni màá fi ṣègbè lẹ́yìn ẹ̀. ọmọ orí ìtẹ́lẹ̀ mi, ọmọ Olóhun ó yàtọ̀ sí ọmọ Adébóhun. inú bí ta jókòó sí, ta bá sì fi hàn àwọn nǹkan kan ọ̀yọ́ nú bí, wọ́n á mọ̀ pé kò ṣe iléeṣẹ́ ọmọdé la jókòó sí. mọ ẹ̀yin tẹ́ ẹ ń sọ̀rọ̀ láti ilẹ̀ Gẹ̀ẹ́sì ni mò ń ránṣẹ́ sí padà yìí o. ó yẹ kí ẹ farabalẹ̀ láti máa gbọ́ ọ̀rọ̀. tẹ́ bá tiẹ̀ pẹ́ lẹ́yìn odi, ìyẹn ò sọ wípé kẹ́ má gbọ́ àgbọ́yé. tí Ọlọ́run bá kádàrá wípé àjọṣepọ̀ máa wáyé láàrin Ìbà Gani Adams àti Sunday Adéyẹmọ Ìgbòho ṣá 1 million gbogbo ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ yóò lè dá dúró. ṣèbá àwọn kan náà bá Sunday Adéyẹmọ Ìgbòho ṣàbẹ àwọn àgbààgbà tí wọ́n ràn lọ́wọ́lọ́wọ́ yìí.
tí bèlà máa fi fún àwọn kan gbàgbọ́ pé Ọọ̀ni ò lè ṣíkọ́, kò sí tó lè pa bàbá wa Ọọ̀ni ìrìṣà pẹ̀lú Sunday papọ̀. Àǹkan ní bàbá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni nítorí àwọn ọ̀rọ̀ burúkú tó ti ṣẹlẹ̀ ṣáájú. Àwọn kan gbàgbọ́ tó bá jẹ́ wípé àwọn ẹlẹ́rọ̀ọ́nù kan ni bàbá wa aṣáájú Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olódòdẹ kò ní pẹ́bẹ̀ Sunday Adéyẹmọ. Àbáwọn èèyàn ṣe jẹ́ onígbàgbé báyìí. Èèyàn ní Ìbà Abíọ́dún Gani Adams Ige Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Èèyàn ni kì í ṣàngẹ́lì. Ṣùgbọ́n àwọn èèyàn tó ń sọ̀rọ̀ sí mi, ọ̀rọ̀ tó ń sọ sí mi ò dùn mí o. Torí pé ṣe rí ológo kò ní ṣaláì máa retí ọ̀rọ̀ bàjẹ́ látọ̀dọ̀ olófo. Ṣe rí tálíkà ló máa ń rántí pé àwọn ń sọ̀rọ̀ mi láì dá. Ìwọ táyé ẹ bá ń da tó ní nǹkan tó ń rò. Àwọn táyé tí wọ́n fẹ́ bàjẹ́ tó bá ń sọ̀rọ̀ ẹ láì dá o gbọ́dọ̀ wo bẹ̀ torí ìgbà tó ń wo bẹ̀ nǹkan tí wọ́n dáwọ́lé tó ń ṣe tó ń yọrí yẹn ó lè dín ìdádúró. Ẹni tó ń sáré tó ní gò ń tó ń lé tó wá ń bojú wẹ̀yìn tí nǹkan kan bá dé síwájú ẹ̀ tó máa gbé ṣubú nǹkan yẹn á gbé ṣubú lọ́fẹ̀ẹ́ lófò ni. Torí pé ó ti pàdánù concentration lórí ibi tó ń lọ. Láti ìgbà tí ọ̀rọ̀ ṣọ̀kan Yorùbá ti bẹ̀rẹ̀, ẹni tí ṣọ̀kan Yorùbá bá ti nawọ́ pé ẹjọ́ ẹ wá fún wa lówó sí kẹ́niyẹn lábala àríwí ètò tá à ń ṣe yìí kó sọ síbẹ̀. Èèyàn kan ṣoṣo ló wà nílẹ̀ Gẹ̀ẹ́sì tó dìídì finú fẹ́dọ̀ tó dẹ̀ pè mí ó bẹ̀ mí tí tó dẹ̀ ṣòwò sí mi. Ó ṣe owó 50,000 sí mi bóyá bí ọdún kejì mi ò ní nọ́mbà ẹni ẹ lọ́wọ́ mọ́. Ó dà ó ní tóun bá dé Nàìjíríà òun fẹ́ rí mi. London ló wà tẹ́ni ẹ bá ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ kẹ́ni ẹ mọ̀ wípé òun ni mò ń bá wí. Nísìnyí àwọn kan wá bù ṣe gàdà, àwọn tí mò ń sọ ìwọ̀n kì í ṣọmọ kékeré o, àgbàlagbà obìnrin kan tó ti wọ 80, ẹnìkan tó ti lé ní 78. Wọ́n wá sọ pé nǹkan tèmi ṣe ò dáa, àwọn máa ń gbọ́ program mi dáadáa, kò dẹ̀ séèyàn tó ń gbọ́ program tí mi ò appreciate ẹ̀. Ṣùgbọ́n kí wọ́n kọ́kọ́ yọ èròǹgbà búburú tán ní lọ́kàn pé ọ̀tá Sunday Igboho lèmi ṣe. Wíwá sẹ́kọ̀ọ́ tí Sunday Igboho wá sí Èkó tó wá yìí lọ́dọ̀ bàbá wa ọba Gbọ́láhàn Tímsì ti Bàrígà Jagunmólú, ilé mi níbi tó wà. Ọ̀dọ̀ àbúrò wa tó ń lọ lọ́sàpá, ilé mi ní gbogbo bẹ̀ náà, ìlú mi nìyẹn. Ọ̀nà wo ni mo fẹ́ gbà kórìí rẹ̀? Ntèmi gbé dání ní ìrẹ́pọ̀ ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tábà wá ń wò níwò pé ọ̀tá ni lágbájá jẹ́, a ṣe ìrànlọ́wọ́ kankan tó dáa fún Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Gbogbo àwọn tó kọ́kọ́ bẹ́ jáde ibi tó yẹ kí Sunday fúnra ẹ̀ ti wọ ẹ̀yìn wò ni ẹ pé ṣé lóòótọ́ gbogbo àwọn tó ń tẹ̀lé mi yìí ṣé kìí ṣe pé torí pé wọ́n ń yó ni wọ́n ṣe ń kígbe òsánà tẹ̀lé mi. Ibi táyé ti ń yẹ ni ẹ o, torí pé àwọn èèyàn yìí rí pé Sunday dàbí àgúnmu òwò. Kò sí ẹni tó gbogbo èèyàn tó bá gbé nǹkan kan dání sí nǹkan yẹn dá tí ò bá dá tó bá ti lè fi orúkọ Sunday Igboho tì àwọn èèyàn máa gbà. Òun ni ìgbà tí ọ̀rọ̀ Yorùbá nation kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣé iye millions àwọn èèyàn tó tẹ̀lé ń gbà yẹn ṣé iye wọn ló kù pẹ̀lú ẹ̀ ń sìn? Láàárín èmi àti ẹ̀yin olótùú gbogbo alamọ̀ wípé irọ́ ni kò ń ṣe gbogbo wọn mọ́. Àwọn tó dẹ̀ wá ń sìn nítorí pé orúkọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó wà profitable fún wọn one way and other náà ṣe ìdúró. Àwọn nǹkan tí mo fẹ́ kí Sunday fúnra rẹ̀ put to consideration yẹn. Ìbà Abíọ́dún Ige Adams táwọn èèyàn wá sọ di tí epo ẹ̀gúsí ẹ̀ wá di ohun àjírí lẹ́ni. Àwọn èèyàn ké òsánà tẹ̀lé ju báyìí lọ. Ibi tí ó yẹ kéèyàn ti máa wọ ẹ̀yìn wò ìwà tó bá ń wù lọ́wọ́lọ́wọ́ ń sìn. Àwọn àtúnṣe tèmi fẹ́ kí Ìbà Abíọ́dún Ige Ààrẹ Ọ̀nà Kakanfò kó lọ ṣe. Àwọn ọ̀rọ̀ kan wà tí
ààrẹ kakanfò fún rẹ̀ ti sọ ṣáájú tó dẹ̀ ń jẹ́ ìkùnsínú láàrin àwọn ọba aláyé ilẹ̀ Yorùbá sí ààrẹ Gani Adams òun ni wípé ààrẹ ọ̀nà kakanfò ó ju ọba onípò kínní míì lọ ilẹ̀ bòmí. ní irọ́ nílẹ̀ Yorùbá kò sọ pé ilẹ̀ bòmí fídíò yẹn ṣì wà lọ́mi ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ yẹn dẹ̀ ṣì wà lọ́kàn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan tọ́jú ọba wọn ò sọ kò sí àkọọ́lẹ̀ kankan fún oyè ààrẹ ọ̀nà kakanfò pé ààrẹ ọ̀nà kakanfò ò lè tẹríba kó dọ̀bálẹ̀ níwájú ọba aládé gbogbo àwọn àṣìṣe yìí lèmi fẹ́ kí ààrẹ lọ ṣe àtúnṣe sí kò sí olórí kan tó máa wà tí kò ní kùdìẹ̀kudiẹ tiẹ̀ nítorí pé àwọn èèyàn kan ò wà profite wọn ò rí èrè kan jẹ pàtó tó jẹ́ pé èrè àjẹmọ́nú tó jẹ́ pé wọ́n lè sọ pé nígbà tá a wà pẹ̀lú ààrẹ Gani Adams la jẹ èrè yìí o la kọ́lé yìí o àwọn kan wà bẹ́ẹ̀ irú àwọn tí irú tán fọ́ sí kàtígórì yẹn wọn ò ní sọ̀rọ̀ ààrẹ Gani Adams ní dáadáa tó bá níwọ̀n ìgbà tó bá sá lọ sọ́dọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá nítorí pé wọ́n rí oúnjẹ jẹ ń bẹ̀ dáadáa tí Gani Adams bá ti ṣe sí wọn rí wọn ò ní sọ àbúrú náà màmá sọ ń pẹ́ torí pé àwọn kan gbàgbọ́ pé táwọn ò bá ì tí sọ̀rọ̀ bàjẹ́ àbí káwọn parọ́ mọ́ èèyàn kan àwọn ò tí lè jẹun. now tábà tún wá wò ó ní ìsàkún ìdàkejì tí ìbá Gani Adams àwọn àtúnṣe tó tún yẹ kán ṣe tó jẹ́ gbòógì ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nìí kò sí ipò tó ju president Nàìjíríà lọ́mọ́ ní gbogbo àgbáyé president Nàìjíríà ní agbára láti rọ ọba tó tóbi jù lóyè ìlú yìí la wà Sultan of Sokoto nígbà yẹn ọjọ́ kan ṣoṣo làbáṣà jí láàárọ̀ tó ní kàn rọ̀ lóyè ìyẹn Dàsúkì ti Sokoto nígbà náà kí ààrẹ kọ́kọ́kọ́ lọ bá àwọn àgbààgbà alátúnṣe ilẹ̀ Yorùbá tí wọn kì í ṣalábòsí kí rògbòdìyàn tó wà láàrin àwọn àti aṣáájú Bọ́lá Ahmed Tinubu president Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kó tán pátápátá kí àwọn tó ń tẹ̀lé Sunday Adéyẹmọ Ìgbòho ṣàkóńgbọ́ eléyìí kí wọ́n tó kí aṣáájú tó embrace Sunday tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ aṣáájú ti embrace Gani ju bẹ́ẹ̀ lọ rí Gani ti rí àǹfààní dáadáa lọ́dọ̀ aṣáájú nǹkan kan ló máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àyèdè fi wà láàrin wọn tí ò yé èmi tí ò yé ẹ̀yin olótù ṣùgbọ́n gbogbo ohun tó hùn kó lè jẹ́ kí àlàáfíà lè wà ńlẹ̀ Yorùbá kí bá Gani Adams gbogbo àwọn èèyàn ibi tó bá mọ̀ pé ọ̀rọ̀ báyìí ni mo sọ ló fi rí báyìí káwọn lọ ṣàtúnṣe ó dàbí pé kí general ọ̀gá ológun Nàìjíríà kó wá sọ pé òun ju president Nàìjíríà lọ ọ̀nà wo ló fẹ́ gbégbà chief of army defence staff kó wá dìde lé ní kó ní òun ju ààrẹ orílẹ̀-èdè yìí lọ security adviser Nàìjíríà kó wá sọ pé ẹ̀ torí pé òun jẹ́ agbaninímọ̀ràn aláàbò orílẹ̀-èdè Nàìjíríà pé òun ju ààrẹ yìí lọ kò ṣeé ṣe àwọn àṣìṣe tó ti tinú ọ̀rọ̀ jáde nípasẹ̀ ipò láti ẹnu Gani Adams kó lọ ṣe àtúnṣe ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ààfin Ilé Ifẹ̀ tí ibà Gani Adams wọ ààfin tó jẹ́ wípé Israel kó dọ̀bálẹ̀ fún Ọọ̀ni ìrìṣà ọba tó ń gbà dọ̀bálẹ̀ ọba lọ ni àwọn ọba kan wà ní Ilé Ifẹ̀ tí ipò wọn ju ipò Ààrẹ Ọ̀nà Kakanfò lọ tó jẹ́ pé ipò àwọn ọba tá à ń wí yìí ó ti wà láti ìgbàyé dáyé tí kì í ṣọ̀rọ̀ 500 years kan tó di pé wọ́n ṣẹ̀ lálàá pọ́n fẹ́ máa yan Ààrẹ Ọ̀nà Kakanfò ńlẹ̀ Yorùbá tó bá dẹ̀ déwájú Ọọ̀ni adé orí wọn nìkan náà ní sí ṣùgbọ́n wọ́n máa kúnlẹ̀ wọ́n máa forí balẹ̀ ààrẹ gbọ́dọ̀ mọ̀ wípé àwọn àtúnṣe kan wà tó yẹ kán ṣe láàárín èmi àti yín ọmọ tó bá pọ́n bàbá ẹ̀ lé àti ọmọ tí ò bá pọ́n bàbá ẹ̀ lé ìkan á níyì lójú bàbá jura wọn lọ. now Sunday ní àwọn nǹkan kan kò sí ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀
ó máa tètè ń mọ wọ́n ṣe máa ń sọ pé ẹ má bínú style by style ó máa ń sọ pé òun ṣe kinní kan ó tún wá ó sọ ó ní tá a bá tẹ̀ wo gbogbo ọ̀rọ̀ tá a sọ tí irú bàbá wa aṣáájú Bọ́lá Ahmed Tinubu inú bí wa ń gbà yẹn ni ààrẹ ibà Gani Adams náà lè ṣe the same thing. Àwọn ọ̀rọ̀ tí mo sọ ń gbà báyìí mistake ni ẹ̀foríjì mi agbára kì í gùn yàn kọjá àpọ́nlé. Wọ́n máa ń gba oyè kúrò lọ́wọ́ èèyàn wọn kì í gba ọjọ́ orí kúrò lọ́wọ́ èèyàn. Ó dàbí ìgbà tèmi àtọmọ mi kan sọ̀rọ̀ ó ní ẹ̀sà ó ní anybody bá dẹ̀ rí ìsì wọn ò ní mọ̀ pé ẹ máa 60 ní next year o. Kí n wá déwájú àwọn kan wà tí mo jù lọ lọ́jọ́ orí kí n wá sọ pé tán ti wà ní ipò tó yẹ kí n pọ́n wọn lé kí n wá sọ pé àná mo jù wọ́n lọ. Tó bá ń sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ àwa náà rìn díẹ̀ bẹ́ẹ̀ ká tó bọ́ sí ìlànà ẹ̀sìn. Bàbá o. So kò sí àdúgbò àpàdé tá a mọ̀ ṣùgbọ́n àwọn tó wà ní Yorùbá nation Sunday Igboho ní ọ̀rọ̀ Ìlọrin tó lọ yìí tí mo sọ̀rọ̀ lé lórí kọjá ṣebí àwọn Ìlọrin heritage kìíní kan of Kwara tí wọ́n sọ pé kìíní kan Emirates kìíní kan yẹn tí àwọn lọ́ọ̀yà kan wà láàrin wọn tí lọ́ọ̀yà yẹn jáde gbangba lórí ẹ̀rọ ayélujára tó sọ wípé òun ṣe aṣojú àwọn kan ṣùgbọ́n òun ò lè ṣàgbẹnusọ fún wọn pé bóyá kí irú ẹ̀kún má wà ṣùgbọ́n ibi táwọn dúró sí ni wípé àwọn ò fẹ́ Sunday Igboho kó wá. Lọ́ọ̀yà yẹn tún ti padà wá sọ̀rọ̀ pé àwọn ti bá olóyè Sunday Adéyẹmọ Igboho Òòṣà Adéníyì sọ̀rọ̀ pé ó dẹ̀ sọ fún àwọn pé kò sí nǹkan tó jẹ́ Yorùbá nation mọ́ allegedly irọ́ ni àbó òótọ́. Lọ́ọ̀yà yẹn dẹ̀ sọ wípé nǹkan táwọn sọ ni wípé Fúlàní ni Sunday dojú sọ tó bá jẹ́ pé Fúlàní ló fẹ́ dojú sọ sí ẹ̀sìn àwọn ilé má gbà láyè Kwara àbí káwá sọ wípé Yorùbá kan dáràn káwá sọ pé gbogbo Yorùbá ni ọ̀daràn. Tó bá jẹ́ pé àwọn Yorùbá ló ń jíyàn gbé tán sọ pé Fúlàní ńkọ́ bí lọ́ọ̀yà yẹn ṣe sọ nìyẹn o. Ó wá kù sọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Adéníyì owó babadami Igboho Òòṣà láti sọ wípé no bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Nígbà tí gbogbo bá sọ pé